Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé Oòduà nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe. Lọ́wọ́ yìí bàbá Ọbásanjọ́ tún ti jáde àwọn èèyàn máa ní pé alẹ́nujọ́ mẹ́ta bàbá Ọbásanjọ́ bàbá yìí máa ń sọ̀rọ̀ bí ìgbà wípé nígbà táwọn wà ń bẹ̀ gbogbo ipa làwọn kó láti make sure pé nǹkan dáa ó ga o. Lọ́wọ́ yìí ààrẹ tẹ́lẹ̀ rí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ti jáde lórí ọ̀rọ̀ àwọn bókobòko ni bàbá gbé jáde o. Bàbá jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé wo àwọn kan ń pariwo bókobòko ní bókobòko àwọn bókobòko ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lósì. Síbẹ̀ àwọn kan ò mọ ìgbà tí bókobòko yìí táwọn Boko Haram ni o pé àwọn kan ò mọ ibi tí wọ́n nígbà tán bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ wọ́n bí ìgbà tán ibi tán tún bá dé. Bàbá Ọbásanjọ́ yẹ ká máa mọ̀ pé àwọn agbésùmọ̀mí tí wọ́n wà ń ta yìí wọ́n tún yàtọ̀ sáwọn bókobòko fún àǹfààní ìwọ tí o mọ̀ táwọn náà bá wò lọ títí ẹ̀rí pé àwọn bókobòko yẹn dàbá àwọn yẹn lọ́wọ́ ní Sambisa ńgbà yẹn ṣùgbọ́n báwa ti ṣe rí àwọn náà ìkan náà ní gbogbo wọ́n kàn change orúkọ ni wọ́n dá àwọn kan nínú àwọn ẹ̀yà wọn ni wọ́n tí wọ́n dà síta pé ya ẹ̀yẹn ló máa ṣọṣẹ́ nílùú káàkiri àfi kí Elédùmarè gbà wá. Lọ́wọ́ yìí lórí awuyewuye tó ń lọ bàbá Ọbásanjọ́ ti jáde wọ́n ní gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Nàìjíríà ibikíbi tẹ́ ẹ bá wà ẹ má jà á tanra wa o àfi ká fọwọ́sowọ́pọ̀ ni a fi lè gbára wa lọ́wọ́ àwọn bókobòko yìí la fi lè gbára wa lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ti ṣe sọ ní ìpàdé tí wọ́n jọ pàdé níbi tí wọ́n ti lọ ṣíwèé gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ wọ́n níbi kan tó ti lọ ṣe launching of book tó ń pè ní scar táìtù orúkọ ìwé yẹn ni ibẹ̀ ni bàbá Ọbásanjọ́ ibẹ̀ ni wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ yìí. Lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá bí gbogbo ẹ ṣe ń lọ bàbá Ọbásanjọ́ sọ oríṣiríṣi bẹ́ẹ̀ ni bàbá Ọbásanjọ́ wọ́n sọ oríṣiríṣi lórí ohun tí a lè ṣe tá fi lè gbára wa lọ́wọ́ àwọn arábì tí gbogbo àwọn arábì tí wọ́n máa dẹ́kun ìpànìyàn ìjínigbé tó ń lọ lọ́wọ́ ní inú ìlú oríṣiríṣi náà ni bàbá Ọbásanjọ́ sọ ṣùgbọ́n àwọn èèyàn ní pé wo bàbá Ọbásanjọ́ gbogbo kọ́tẹ́ yìí ń sọ yìí kò ìyẹn ò ṣe solution o bẹ́ẹ̀ ni èwo ni lára àwọn kan tí bàbá Ọbásanjọ́ sọ ni wípé kí gbogbo ọmọ Yorùbá àtọmọ Nàìjíríà nílé lóko kí gbogbo wa ká wá bá ṣe máa cooperate báwo cooperation lẹ́ẹ̀kan ń sọ cooperation lẹ́ẹ̀ ń sọ. Olóyè Sunday Igboho ti jáde o pé ẹ fún mi ní àyè kẹjẹ ìwọnú igbó because bí gbogbo ẹ ṣe ń lọ àwọn èèyàn inú àwọn èèyàn dùn kàn jáde hit the nail on the head. Àwọn wo ni agbésùmọ̀mí yìí tí àwọn ìjọba tí wọ́n ń ṣe mítìnì pẹ̀lú àbí wọ́n mọ̀ wọ́n délédélé náà tẹ́ bá mú olè tó jí magí ẹ máa ní pé kàn tì mọ́ ẹ̀wọ̀n kọ́mọ kan kó kàn ra bá ọmọ kan sùn kẹ́ tó mọ̀ tó ṣẹlẹ̀ ṣebí bàbá Ìjẹ̀ṣà òun ni wọ́n ti pamọ́ ẹ̀wọ̀n yìí kí ló wà nínú pé ẹ rí àwọn agbésùmọ̀mí kẹ́ mú wọn kẹ́ rẹ̀ pa wọ́n dànù àbí o èwo wá ni pé ká máa fi búrẹ́dì máa kó wa lómi ọbẹ̀ ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àwọn arábì ìjọba mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni ìjọba mọ ibi tí wọ́n wà èwo ni kẹ́ máa ní pé káwọn èèyàn cooperation ṣé cooperation ló fẹ́ ṣe àbí kẹ́ bẹ̀rẹ̀ action lórí àwọn agbésùmọ̀mí tẹ́ mọ̀ délédélé tí ìjọba tún bá ṣe meeting àbí gbogbo peace meeting tó ń ṣe kiri tí wọ́n halẹ̀ fún ìjọba tí wọ́n sọ fún ìjọba wípé báyìí o ẹ máa gbọ́dọ̀ kọ́ iléèwé fún wa o báyìí ni o ẹ máa fún wa ní gbá ẹ máa fún wa láwo ká tó dáwọ́ iṣẹ́ dúró
tíjọba dẹ̀ ní pé kí àwọn máa ronú sí i gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn èwo dá ni pé kí a máa beat around the bush. Àwọn ọmọ Yorùbá ní pé wò gbogbo ọmọ ìlú ti pariwo síta bàbá Ọbásanjọ́ tẹ bá fẹ́ sọ̀rọ̀ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ sọ̀vù kínní ẹ lọ sọ fáwọn ìjọba pé kán máa mú gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n bá ti gbámú kán máa pa wọ́n dànù. Ẹ̀yin lẹ mọ nǹkan tí gbogbo yín tẹ́ di pọ̀ tó fi jẹ́ pé kò sí anybody tó fẹ́ go straight to the point. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni bàbá Ọbásanjọ́ sọ ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo àwa ti pariwo títí o àfikún ya pín orílẹ̀-èdè o nìkan ni ọ̀nà àbáyọ gbogbo ìtọ́kàn rán sọ pé àwọn agbésùnmọ̀mí wọ́n ṣe gbá a máa wá kí gbogbo ká cooperate ká parapọ̀ ká lọ mú wọn balẹ̀ àwọn wo ló fẹ́ mú wọn balẹ̀ ṣé àwọn ọmọ ìlú ló fẹ́ bá yín parapọ̀ ni o àbí ìjọba ló máa ṣiṣẹ́ bí iṣẹ́ kí ló dé ta fi ní àwọn Nigerian army kí á ní gbogbo àwọn forces àwọn ọlọ́pàá níbo ni gbogbo wọn wà yes o kí ni iṣẹ́ gbogbo wọn tó jẹ́ wípé tẹ́ ẹ bá rí àwọn agbésùnmọ̀mí ẹ̀rù máa bá gbogbo yín the next thing ẹ máa sọ pé kì í ẹ jẹ́ ká pàdé ká ṣèpàdé àwọn yẹn á tún máa fọwọ́ lálẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ni ọ̀gá àwọn agbésùnmọ̀mí jáde tó ní pé ẹ wo tí ẹ bá pa 10 nu wa pé ×2 ogún ló máa jáde lẹ́yìn yẹn tẹ́ ẹ bá pa 40 á tún jáde tí wọ́n dẹ̀ ń gbé kámẹ́rà tó ń fídíò ara wọn tó ń post online so who is now deceiving who kí ló ń ṣẹlẹ̀ gangan tí ì sọ fún àwọn ọmọ ìlú nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àfi kí Elédùmarè gbà wá ni gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ṣe sọ Nigerian former president Olusegun Obasanjo has proposed that a nationwide approach should be adopted to put an end to the challenges of insecurity from banditry, terrorism, kidnapping, and then other antisocial vices that have led to the retrogression of the nation. The activities of these non-actors had over the years cost the nation in terms of trillions of dollars and a huge loss of human lives. The survivors maimed living in the camp of the internally displaced persons (IDP). Obasanjo made the call on Thursday in Abuja while reviewing the book Scars: Nigeria's Journey and then the Boko Haram Conundrum, authored by retired Chief of Defence Staff General Lucky Irabo. Ó mà ṣe o ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn gẹ́gẹ́ bí ó ti ṣe ń lọ bàbá Ọbásanjọ́ wọ́n ti rẹ́dì wọ́n ti ṣetán ní táìmù àwọn kan ní pé at this 11th hour at this 11th hour ṣé gbà yìí láàárọ̀ tí gbogbo yín ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ẹ máa jáde ṣùgbọ́n ìwé ìtẹ̀tẹ̀ fi ń jáde gan ẹ̀kan ń sọ̀rọ̀ náà ni gbogbo yín lẹ mọ̀ bí ó ṣe ń lọ ṣèbí àwọn à ń sọ láìpẹ́ náà tí àwọn ìjọba ẹ̀tàn negotiate tán mọ̀ bí táwọn arábí yìí wà àfikọ́ lọ ń ṣàánú wa ni lọ́wọ́ yìí ọmọ Yorùbá àwa ti pariwo títí àdèmọ́bi tí àwọn arábí tí wọ́n ń bá a lọ bẹ́ẹ̀ ni tán bá ń pariwo pé ẹ máa gbàdúrà forílẹ̀-èdè ẹ máa gbàdúrà ó ti pẹ́ o kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ìdí rẹ̀ tí àwa tí a mọ nǹkan tá à ń ṣe ta fi gbọ́dọ̀ tètè jára wa ta fi ń pariwo pé ẹ pé ìlú náà ní kókó ẹ pin kólúkálùkù máa lọ kó ṣe dandan kí gbogbo àjọ wà pọ̀ torí ìwọ bíà ó lè àjẹgúdú jẹrá tí wọ́n fẹ́ jẹ òun ni gbogbo wọn fẹ́ ṣe bíi pé kò necessary kò kàn wọ́n amalgamation 2014 ó ti expire àwọn ní tó bá ti pọ́dún 100 ọdún alẹ́ tó àti pín kí ló wá dé tó fi jẹ́ wípé àwọn ọmọ Yorùbá ní a fẹ́ lọ ẹ jẹ́ ká lọ ń lọ wà ẹ ló tì pé treason èwo tún ni treason lórí nǹkan tó jẹ́ pé alẹ́ tó àti ní àṣemọ́ lẹ́yìn tó ti pọ́dún 100 ọdún kí ló ń ṣẹlẹ̀ bí gbogbo ẹ ṣe ń lọ yìí
ká má tanra wa o. Bàbá Obasanjo gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe pariwo, ẹ̀yin gan ẹ mọ̀ ń pa bó ṣe ń lọ, ẹ̀yin náà ti wà ńbẹ̀ rí, kí ló dé tó fi jẹ́ wípé nígbà tẹ́yin náà wà ńbẹ̀ ṣe kó dáa, ká má tanra wa gbogbo yín nǹkan tí ẹ ti fà rè o, àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n mú wọn balẹ̀, àwọn tán rẹ́dí àti ṣiṣẹ́ ti wà ńlẹ̀, ẹ ró wọn lágbára, àbí ẹ ró àwọn arábí lágbára, bóyá ìyàtọ̀ ní wà. Ọmọ Yorùbá, Oòduà nation lọ́nà àbáyọ, kán má máa tàn wá, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí ilé ẹ̀yin èèyàn wa, a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó, ẹni tó bá lámábọ̀ láàní dé bá, kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.